Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. A dúpẹ́ fún àánú yìí tí ó gbé wa ró. Ọlọ́run ògo yẹyìn yín yẹyìn o. A dúpẹ́ nítorí a kò jẹ́ ẹni àkọlẹ̀ gbò. Oṣù kẹfà yìí ẹ kò jẹ́ kí a fi ẹsẹ̀ mẹ́fà nínú ilẹ̀ ká fi ṣe ilé o. Ògo ni forúkọ yín o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Ó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Kò sí mìmì lètò ni kò sí mìmì láti ọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Olúwabùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere. Ní èní àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò náà ni ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ part 2 la máa mú wá lénìí. Àwọn èèyàn ti ń sọ pé ìyá rere part 2 mọ aya rẹ, part 2 mọ aya rẹ. Mo ní ẹ ṣe sùúrù, ṣùgbọ́n màá mú part 2 wá lénìí nítorí àwọn ènìyàn ti bá mi dá sí. Àwọn ọlọ́gbọ́n ti bá mi gbé yẹ̀wò, wọ́n ti bá mi fòye gbé, wọ́n ti bá mi fọgbọ́n gbé. Àwọn ohun tí wọ́n sọ náà ni màá sọ sórí afẹ́fẹ́ fún obìnrin yẹn o tó fẹ́ kọ ọkọ rẹ̀, tó fẹ́ kọ ọkọ rẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ kí n mú bíbélì kíkà mi nínú ìwé Genesis orí ìkẹrin ẹsẹ̀ ìkíní tó sọ wípé Ádámù sì mọ Éfà aya rẹ̀, ó sì lóyún, ó sì bí Kéènì. Ádámù sì mọ Éfà aya rẹ̀. Àkòrí tí mo gbéyẹ̀wò nísìn ni part 2 mọ aya rẹ, mọ aya rẹ apá kejì, mọ aya rẹ apá kejì. Nínú apá kìíní ni mo ti sọ ìtàn obìnrin tí ó lọ sí ìlú Britain tó lọ fún study leave. Ìgbà tó dọ̀hún ló wá rí dókítà, òun àti dókítà wá ṣe wọléwọ̀de. Dókítà ó ní bí dókítà ṣe ń fọwọ́ tẹ̀ òun, bó ṣe ń bá òun ní nǹkan papọ̀ ó yàtọ̀ sí ti tọkọ òun. Ọkọ òun ò kì í kò ń pé oníṣẹ́jú kan ìṣẹ́jú méjì lọ́kọ òun, ṣùgbọ́n dókítà ó gbogbo ayé pé nítorí ẹ̀ ó máa jáwèé fún ọkọ òun. Mo wá sọ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ o, má jáwèé o, jẹ́ kí àwọn ọlọ́gbọ́n bá mi dá sí. Àwọn ọlọ́gbọ́n sì ti bá mi dá sí, wọ́n ti gbà mí nímọ̀ràn pé báyìí ni kí n sọ fún, báyìí ni kí n sọ fún. Ohun tó wá sọ tí wọ́n á ní sọ fún ni mo fẹ́ jíṣẹ́ fún. Mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́gbọ́n tí ẹ bá mi gbé ọ̀rọ̀ yẹ̀wò, tí ẹ bá mi dá sí èkó tó kò sí mìmì. Owó dátà ò ní wọ́n yín, owó ìṣeré láyé pàápàá kò ní wọ́n yín. Ní nìkan ró o, Ìjẹ̀ṣà yín ra nìkan ró. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ètò kò sí mìmì torí tẹ̀ ẹ̀ bá gbọ́ mi ò ní mọ bí ó ṣe rinlẹ̀ tó. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ pásítọ̀, àwọn pásítọ̀ wa mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi pásítọ̀ náà, àwọn ọmọ mi bàǹkì. Ẹ ṣé, God bless you. Mo wá fẹ́ wá sí àwọn nǹkan tí àwọn ènìyàn sọ. Àwọn màmá Bánkẹ́ àwọn sọ pé ìyá rere nǹkan tí obìnrin yìí ṣe burú jáì o, nǹkan tó ṣe burú jáì o, ṣùgbọ́n a ti mọ̀ pé let's call a spade a spade. Nǹkan tó burú, nǹkan tí ò da kò lórúkọ méjì, kò da, number 1 kò da. Ṣùgbọ́n ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́, ọmọ sọ̀bẹ nù. Ṣọ́bẹ ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe ni, ó ti rí bó ṣe rí, ó ti ṣẹlẹ̀, kí ni ká wá wójútùú sí. So màmá Bánkẹ́ wá sọ fún mi pé lẹ́ẹ̀kejì pé kó lọ tọrọ ìdáríjì lọ́dọ̀ ọkọ ẹ̀, kó lọ tọrọ ìdáríjì. Wọ́n sì di pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti ọ̀gẹ̀dẹ̀ ni o, kò tó nǹkan tá à ń lọ̀ dábẹ́. Kó ṣàlàyé fọ́kọ ẹ̀, kó tọrọ ìdáríjì. Tó bá nígbà tí ó dẹ̀ ti jẹ́ pé òun ti gbádùn, ó ti mọ adùn tó wà ńbẹ̀, ó ti mọ ibi tí ó yẹ kán fọwọ́ kàn, ibi tí ó máa jẹ́ kóun tètè dìde, kóun tètè máa wọ́n ní pé kó kọ́ ọkọ ẹ̀ pé báyìí náà ṣe é ṣe, báyìí ni ṣe é ṣe. Òun tún ti lọ gba tírénì jọkọ ẹ̀ lọ nìyẹn. Àbí ó ti lọ gba tírénì jọkọ ẹ̀ lọ nìyẹn. Kó sì wá kọ́kọ́ ẹ̀ pé irú eléyìí ni mo fẹ́, báyìí ni mo fẹ́, bí mo ṣe fẹ́ kó ṣe ṣe leléyìí, bí mo ṣe fẹ́ kó máa gbé gbà leléyìí. Ọ̀nà bóyá ọ̀nà tó ró ọ̀nà ìyè ibẹ̀ ni kó máa gbà, ọ̀nà báyìí ni kó máa gbà. After all bíbélì sọ pé 2 are better than 1. Àwọn méjèèjì náà ìkan ṣoṣo náà sì ni wọ́n. Kí ọkọ kọ́yàwó, kíyàwó kọ́kọ. Wọ́n ní káròdì máṣọ, kárọ́ṣọ mọ́dì, kídì máṣà àti gbófo. Nǹkan tí àwọn màámi tí àwọn sọ nìyẹn. Àwọn màámi, my pastor's wife, nǹkan tó sọ nìyẹn. Olùṣọ́ àgùntàn kan gangan náà àwọn wá sọ pé nǹkan táwọn kọ epistle ni o, epistle ni wọ́n kọ, ó pọ̀ gan, ṣùgbọ́n màá kàn máa mú lérèfé. Wọ́n ní obìnrin tó bá tẹríba, wọ́n ní tó bá tẹríba fọ́kọ ó máa dàbí wípé ó lo oògùn fún ọkọ ẹ̀ ni. Wọ́n wá tún ní obìnrin tó bá tẹríba tó ní ìrẹ̀lẹ̀ á dàpọ̀ ó lo oògùn fọ́kọ ẹ̀. Obìnrin tó bá wá tẹríba tó jọ̀wọ́ ara ẹ̀ tán pátápátá fọ́kọ ẹ̀,
wọ́n ní pé ìfẹ́ ọkọ ẹ̀ á máa fà sí ọ̀dọ̀ ẹ̀. Wọ́n ní obìnrin tó bá wá jẹ́ ẹni tó jẹ́ wípé ó wà trustworthy tó jẹ́ wọ́n lè gba ẹ̀rí ẹ̀ jẹ́, wọ́n ní ó lè darí ètò ìṣúná ọkọ ẹ̀. Wọ́n wá ní obìnrin tó bá jẹ́ pé ó wá mọ fẹ́fẹ́ yẹ̀yẹ́, ó mà lejò ó ṣe, wọ́n ní orí obìnrin yẹn pé gbogbo àwọn àlejò àwọn ará ẹ̀ lọ́kọ náà máa fẹ́ràn ẹ̀. Wọ́n wá ní obìnrin tó bá jẹ́ pé ó jẹ́ ẹni tó jẹ́ ọ̀rẹ́ tó wà friendly, tó máa sọ pé dáàdi lágbájá báwo ni bẹ́ẹ̀ yín kẹ́ ṣiṣẹ́, wọ́n ní wọ́n ló máa jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tọkọ ẹ̀. Wọ́n ní obìnrin tó bá wà jófẹ́ tó lè ṣẹ̀fẹ̀ tó lè sọ̀rọ̀, wọ́n lọ jẹ́ pé ó ti ní kọ́kọ́rọ́ tó fi máa ṣí ọkọ ẹ̀ níjọ́ tí ọkọ ẹ̀ bóyá inú ń bí àbí nǹkan ṣọkọ ẹ̀, kọ́kọ́rọ́ ti wà lọ́wọ́ ẹ̀ torí pé ó wà jófẹ́, ó máa ń ṣeré. Wọ́n ní obìnrin tó bá wá ń jẹ́ ẹni tó mọ rírì, tó máa ń dúpẹ́ tó bá fún ní nǹkan, wọ́n ní ó máa rí oríṣiríṣi gbà lọ́wọ́ ọkọ ẹ̀ o. Wọ́n ní obìnrin tó bá wá ní ìwà ìrẹ̀lẹ̀ tó ní ìtẹríba, wọ́n ní ọkọ ẹ̀ pé ó máa sọ pé eléyìí wọ́n kọ́ láti ilé. Wọ́n ṣàkọ oríṣiríṣi síbẹ̀, wọ́n ṣàkọ síbẹ̀ pé mo bá ní ó dáa níwọ̀nba eléyìí tí mo lè ka, mo ní màá kà á sí etí obìnrin yẹn. Wọ́n ní obìnrin tó bá fọ́kọ ẹ̀ ní àlàáfíà, wọ́n ní ilé wọn máa tòrò. Wọ́n ṣà ní gbogbo ẹ̀ pé ọwọ́ obìnrin ló wà o, pé obìnrin yẹn alátiṣe ló mà ti ṣe ara ẹ̀. Ẹnu tún sọ pé obìnrin yẹn tó bá lòun fọkọ ẹ̀ sílẹ̀ tó jáwèé, wọ́n ní dókítà ò lè fẹ́, dókítà kàn fi ń gba fẹ́ ni, dókítà kàn fi ń tọbànú ni. Wọ́n nítorí pé dókítà ńkọ́ ó ti níyàwó ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó sì lọ́mọ ẹ̀ náà, kò sì ní fẹ́ ìyàwó àtọmọ ẹ̀ kò ní fẹ́ dà wọ́n nù nítorí pé òun ti lẹ́bi tiẹ̀, pé obìnrin yìí òun ni kó lọ múra sọ́rọ̀ ara ẹ̀. Lóòótọ́ ọ̀rọ̀ ti rí bó ṣe rí, kó dẹ̀ lọ bọ́kọ ẹ̀ ní kán jọ sọ ní ìtùbí ìnùbí. Mo wá ní pé tó bá wá lọ jọ sọ ní ìtùbí ìnùbí, mo ní ìgbẹ́ kékeré létí àwo, ṣé tí ojú bá kúrò ńbẹ̀ ṣé ọkàn lè kúrò ńbẹ̀ ni? Ṣùgbọ́n bíbélì ṣàsọ pé ká máa dáríjì ara wa, ibi tá a máa tún fọ̀rọ̀ sí nìyẹn, pé ká máa dáríjì ara wa. Obìnrin yẹn nǹkan tó ní kí n sọ fún nìyẹn. Àwọn kan náà wá tún ní kí n sọ fún àwọn dádì wa, àwọn kan náà ló tún sọ bẹ́ẹ̀. Wọ́n ní pé káwọn náà máa wo continent tí wọ́n bá ti ń súnmọ́ àwọn màmá wa, tán bá ti jọ wà ní orí pápá, kán máa wo ibi tí àwọn màmá wa ti máa ń mú ringtone jáde, ibi tó máa ń fọwọ́ kàn tó jẹ́ pé tó bá ti fọwọ́ kàn bẹ̀rẹ̀ báyìí àwọn màmá máa mú ringtone jáde. Àwọn kò ń ṣe ringtone Nokia ayé àtijọ́, àwọn ringtone Samsung titun wípé kán máa wò ó pé tó bá dẹ̀ tí wá di kànráǹgídá tí wọ́n bá wá gẹ̀ẹ́tì orí ọwọ́ keyboard yẹn, pé káwọn màmá wa gangan kán wá mú ọwọ́ àwọn dáàdì wa, kán mú ọwọ́ wọn lọ síbi tí keyboard yẹn gangan wà, ibi tí wọ́n ti lè tẹ keyboard yẹn, kán mú ọwọ́ yẹn lọ so that ìró tó máa jáde nínú keyboard yẹn kò ní lè offline. Á lè jẹ́ pé eléyìí tó true bóyá ti A sharp C major gbogbo ẹ̀ báyẹn. So àwọn kan náà àyíká tó tẹ̀ ẹ̀rọ ṣẹ́ ni mo ń jẹ́ mo kó mo sọ pé part 2 pé nǹkan tẹ́ bá ti sọ ló máa fi ṣe part 2. Wọ́n ní pé kò sí nǹkan tó burú ń bẹ̀ o, pé after all bíbélì sọ pé ìdílé yìí ni ọkùnrin fi máa fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀ tó máa darapọ̀ mọ́ aya ẹ̀, àwọn méjèèjì yóò sì di ọ̀kan. Wọ́n ní wọ́n ti di ọ̀kan ṣoṣo nìyẹn, wípé nǹkan tó bá lè mú kí bàbá dé láti ìta kó ní màmá lágbájá wò ó, nǹkan tí mo fẹ́ lè ní leléyìí, bí mo ṣe fẹ́ kó ṣe rí leléyìí, pé kò sí nǹkan tó burú ń bẹ̀ tí àwọn ìyá náà bá lè sọ pé dáàdi lágbájá bí mo ṣe fẹ́ ṣe style tèmi leléyìí, Jerusalem tá à ń lọ lénìí, irú ibi tí mo fẹ́ ká gbà leléyìí, ọ̀nà tó ró ọ̀nà ìyè ni mo fẹ́ ká gbà, ó dá mi ìfẹ́ ká gba ọ̀nà tó ró, mo fẹ́ ká gba ọ̀nà Lẹ́kì Àjà expressway, ibẹ̀ ni mo fẹ́ jẹ́ wọ́n ní ká máa sọ pé kódà nígbà tí ẹnìkan wá sọ pé nígbà tí gbogbo ètò gan bá parí gan, tí wọ́n bá gbá bọ́ọ̀lù tán, pé kán wá béèrè pé màmá lágbájá bọ́ọ̀lù tí mo gbá yẹn báwo ni ìṣòrí fíìdì ṣe gbogbo ẹ̀ lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n ní ká máa béèrè lọ́wọ́ ara wa, kí dáàdì máa béèrè lọ́wọ́ mọ́mì, kí mọ́mì náà máa béèrè lọ́wọ́ dáàdì, pé bí eré ìdárayá yìí ṣe lọ báwo ni ẹ ṣe rí sí.
ṣé ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀, ṣé kó máa lọ bẹ́ẹ̀ àbí ó tún ní àwọn football team kan tá a máa fi sí kí gbogbo ẹ̀ lè máa lọ lẹ́sẹlẹ́sẹ bó ṣe yẹ kó lọ. Ọlọ́run á ṣàánú wa, Ọlọ́run á di ilé wa mú, ilé wa ò ní dàrú o lórúkọ Jésù. Ilé wa ò ní bàjẹ́, ọwọ́ Ọlọ́run á di ilé wa mú, kò ní dàrú, kò ní bàjẹ́. Ẹ já sáré gbàdúrà, ẹ já sọ pé bàbá mi ìdílé mi, ìgbéyàwó mi dọwọ́ rẹ̀. Ọlọ́run wáìnì dúdùn bá mi dà sí, jẹ́ kí ẹbí mi kó máa dùn, má jẹ́ kí ìtúká kó wá sínú ẹbí mi, ohun tó máa da ẹbí mi rú má jẹ́ kó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí, Jésù Olúwa wa, àmín. Lórí ètò Kò Sí Mìmì tó ń bọ̀, mo tún ti gbọ́ ọ̀rọ̀ kan tó ní agbára, màá tún jù sórí afẹ́fẹ́ lórí ètò Kò Sí Mìmì tó ń bọ̀. Ẹ fẹ́ àfarabalẹ̀ kẹ́ máa bá mi bọ̀, nítorí ẹni tó bá bá lọ ló bá kú. Olúwabùkọ́lá Ayakótí mọ̀ sí yẹ̀yẹ̀ rere, ìyá àwọn ọmọ rere, ayé ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló ṣe Kò Sí Mìmì lẹ́ni pàtó àti máa pàdé. Ó dàbọ̀.